oṣù Ramadan oṣù kan ni tó jẹ́ sí pé hudan linnas ìtafẹ́ lónìí ni ìmọ̀nà ní fáwọn ènìyàn. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi alladhi tafarrada bil jalalati bila nid walladhi takassasa bil izzil ali bila did alladhi agna anil hamdi walau kafa kama ta'ala anish shukri wa in wafa walladhi salla ala nabiyyihil mustafa wa wa'ada bil jannati alladhina istafa wassalatu wassalam ala man ulida yawmal ithnain wa bu'itha yawmal ithnain wa tazawwaja yawmal ithnain wa hajara ila al-madinati yawmal ithnain wa tuwfiya yawmal ithnain wa ala alihi ala adin wa ashabihi alladhina shahadu ad-din wa man tabi'ahum bil ihsani ila yawmiddin. Amin. Ayyuha al-ikhwa fillah, salamu alaykum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Ìkẹ́ Ọlọ́run àti àjẹǹjẹ tó rí Ọlọ́run tá mọ̀ sí àlùbáríkà kí ó máa bá gbogbo ojú tó ń wò wá àti gbogbo èèyàn tó ń wò wá láyìíká yìí tí ẹ bá wà tí ẹ ti ń wò wá lórí ètò wa, ètò tí a fi ń dára wa lẹ́kọ̀ọ́, ètò tí a fi ń kọ́ra wa lọ́gbọ́n, ètò tí a fi ń yànnàná gbogbo àwọn nǹkan tí ó lè wúlò fún wa nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa, nípa ọ̀rọ̀ ayé wa àti nípa ọ̀rọ̀ àlìkìyámà wa. A kí gbogbo wa lẹ́ẹ̀kan sí pé kí a kábọ̀ sí orí ètò yìí lénìí gẹ́gẹ́ bí àgbéyẹ̀wò eléyìí tí a fẹ́ máa gbéyẹ̀wò lénìí. A máa sọ̀rọ̀ lórí kí ni àwọn nǹkan tí a gbọ́dọ̀ ṣe àgbéyẹ̀wò ẹ̀ àbí àwọn nǹkan tí a gbọ́dọ̀ jẹ́ kí a wòye sí lórí wípé a fẹ́ lọ́kọ àbá a fẹ́ láya. Ọ̀pọ̀lọpọ̀ lóde òní òun ló jẹ́ pé ìlànà tí wọ́n gbà ń lọ́kọ àbí ìlànà tí wọ́n ń gbà láya òun ló ń bí ìtúká láàrin lọ́kọ-láya. Tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó láyé òde òní nítorí àìtẹ̀lé ìlànà tọlọ́run àti tànábì wa Muhammad àti láìtẹ̀lé gbogbo àwọn àmúyẹ tó yẹ ká wò kó tó di wípé àtọ̀ pé a fẹ́ níyàwó àbátọ̀ wípé a fẹ́ lọ́kọ, àìtẹ̀lé gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ló ń fà tó fi jẹ́ pé ìgbéyàwó ń túká. Tá bá wá sọ pé a fẹ́ fẹ́yàwó àbá fẹ́ lọ́kọ nínú Islam, ètò ti wà, ìlànà ti wà, àwọn àmúyẹ tá a mọ̀ sí criterions ó ti wà tá a ní láti wò. Ìyẹn ló fà á tá a bára wa sọ̀rọ̀ lénìí lórí àwọn qualities àbí àwọn criterions tí a need láti consider nígbà tá a bá fẹ́ ṣe mate selection, nígbà tá a bá fẹ́ sọ pé lágbájá yìí ni mo fẹ́ mú gẹ́gẹ́ bí ìyàwó àbí lágbájá yìí ni mo fẹ́ mú gẹ́gẹ́ bí ọkọ. Àwọn nǹkan wọ̀nyí tá a bá ti wo àwọn nǹkan náà tá a dẹ̀ yànnà náà lẹ́yọ kọ̀ọ̀kan tí a ṣe àmúlò wọn, á jẹ́ kí ìgbéyàwó láàrin lọ́kọláya kó máa di nǹkan tí a máa bára wọn kalẹ̀ nítorí pé a ti fi tọ́lọ́run síwájú lórí ẹ̀ nìyẹn. Islam tó wá ní ká gbé yẹ̀wò eléyìí ó ní nǹkan tí a máa sọ̀rọ̀ bá lórí ètò yìí. Àwọn àṣà ti wà, àwọn ìlànà ti wà, àwọn ìròrí ti wà, àwọn ẹ̀kọ́ ti wà lóríṣiríṣi tó ní í ṣe pẹ̀lú wípé tí a bá fẹ́ lọ́kọ a bá fẹ́ láya a ní láti ṣe àmúlò wọn. Èwo ni Islam faramọ́, èwo ni Islam ò faramọ́, àwọn nǹkan tá a fẹ́ wò gangan lénìí lórí ètò yìí nìyí. Kí a kọ́kọ́ wò nínú àyà Al-Qur'an tí Ọlọ́run ti ń bá wa sọ̀rọ̀ lórí wípé tá a bá fẹ́ fẹ́yàwó kí làwọn nǹkan tá a nídì láti múlò, kí làwọn nǹkan tá a nídì láti wò. Tá a bá wọnú Suratu Nisa Quran 4 verse 3 Ọlọ́run sọ bẹ̀rẹ̀ ní a'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Fankihu ma taba lakum minan nisa. Ọlọ́run sọ fún wa nínú àyá Al-Qur'an yìí, Ọlọ́run ní fankihu ma taba lakum minan nisa. Tẹ́ bá fẹ́ fẹ́yàwó ẹ̀yin ọkùnrin, fankihu ma taba lakum minan nisa. Ẹ má kàn fẹ́yàwó lásán o. Ẹ má kàn pàdé ọmọ lọ́nà pé mo bá sọ̀rọ̀ ni ó ti gbà ó dẹ̀ ti dìyàwó mi nìyẹn rárá o. Fankihu ma taba lakum minan nisa. Ẹ wo eléyìí tó bá bá yín mu, tẹ́yin náà bá mu nínú obìnrin òun ni kẹ́ fẹ́. Ẹ rí pé ìbáraẹnimu tọ́lọ́run ń sọ yìí ó kó ọ̀rọ̀ púpọ̀ sínú. Ìbáraẹnimu nípa kíni? Ìbáraẹnimu nípa tẹ̀kọ́. Ìbáraẹnimu nípa kíni? Ìbáraẹnimu nípa ti àlàáfíà, nípa tìlera ara ẹni. Ìbáraẹnimu nípa kíni? Ìbáraẹnimu
nípa ti gbogbo àwọn nǹkan tó lè mú ìlọsíwájú báyàn, kódà nípa tẹ̀mí ìbára ẹni mú wà ń bẹ̀, gbogbo àwọn ìbára ẹni mú nípa tẹ̀sìn gbogbo ẹ̀ la gbọ́dọ̀ wò. ìyẹn ni Ọlọ́run fi ń sọ fún wa pé fankihu ma taba lakum minan nisa. tẹ́ bá fẹ́ fẹ́yàwó àbẹ́ ẹ fẹ́ lọ́kọ ẹ fẹ́ ni tẹ́ ẹ jọ bára yín mu. à ń bọ̀ wá síbi àlàyé yẹn. ẹlẹ́ẹ̀kejì nínú àyà al-Qur'an Quran 2 verse 187 ìyẹn Suratul Baqarah àyà 187 Ọlọ́run sọ fún wa ńbẹ̀ yìí pé Ọlọ́run sọ̀rọ̀ àwẹ̀ ó wá fi ń sọ̀rọ̀ pé Ọlọ́run ní uhilla lakum laylata siyami arrafasu ila nisaikum hunna libasun lakum wa antum libasun lahunna. Ọlọ́run ní lóru àwẹ̀ ìyẹn tá a bá ti ṣínú tán kó tó dàsìkò sàárì àwọn Ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún yín arrafasu ila nisaikum ẹ láǹfààní láti bá ìyàwó yín jọ ní àṣepọ̀, ọkùnrin láǹfààní láti súnmọ́ ìyàwó ẹ̀ sexually, obìnrin náà lẹ́tọ̀ọ́ láti súnmọ́ ọkọ ẹ̀ sexually. Ọlọ́run á tẹ̀síwájú ń bẹ̀ wípé nisaikum àwọn ìyàwó yín tá a sọ yìí hunna libasun lakum wa antum libasun lahunna. Allahu akbar. Ọlọ́run ní hunna libasun lakum àwọn ìyàwó yín yìí libasun lakum aṣọ téèyàn máa ń wọ̀ sọ́rùn òun ni wọ́n jẹ́ fún yín, aṣọ ọ̀wọ̀ ni wọ́n jẹ́ fún yín, aṣọ ìbora ni wọ́n jẹ́ fún yín. wa antum libasun lahunna ẹ̀yin náà aṣọ ìbora lẹ jẹ́ fún àwọn ìyàwó yín. ẹ dákun ẹ jẹ́ ká wo àyà yìí dáadáa tá a bá ronú sí i á rí i pé ntọ́lọ́run sọ fún wa ń sìn ní wípé ọkùnrin téèyàn bá ìyàwó téèyàn máa fẹ́ ó gbọ́dọ̀ Ọlọ́run fi wé aṣọ wípé ó gbọ́dọ̀ jẹ́ aṣọ tó bá ẹ mu. ìwọ ìyàwó ìwọ obìnrin tó fẹ́ lọ́kọ Ọlọ́run fi dé kó yé wa wípé ọkọ tí wọn náà fẹ́ ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó bá ẹ mu. ìtumọ̀ libasun lakum wa antum libasun lahunna nìyẹn o. nítorí kí l'Ọlọ́run fi lo aṣọ gẹ́gẹ́ bí àpèjúwe wípé ìyàwó yín jẹ́ aṣọ fún yín ẹ̀yin náà jẹ́ aṣọ fún un. ó ní wípé téèyàn bá wọ aṣọ irú aṣọ tí mo wọ̀ sọ́rùn nísìn ẹ rí wípé gbogbo ẹ̀yin tí ẹ bá ń wò ẹ rí pé aṣọ yìí déédéé ara mi ló ṣe. tó bá jẹ́ pé aṣọ yìí ó ti fẹ̀ jù ní tó yẹ pé bí èjìká bó ṣe ń yọ́lẹ̀ lọ́tún tẹ́ ẹ bá tún fọwọ́ kò èjìká òtún ti yọ́lẹ̀ ní apá òsì ń bíbà ẹ mọ̀ pé aṣọ yìí kò bá ẹni yìí mu bóyá àwọn kan náà fún un bóyá wọ́n fi tá lọ́rẹ ni aṣọ yìí ò bá mu òun ló fi fẹ̀ jù lọ. bákan náà tí aṣọ yẹn bá kéré jù fún mi bí mo ṣe wà tó bá fún mi pápápá kò ní sí àlàáfíà mi ní free kò ní èèyàn ní wà comfortable. bọ́rọ̀ ìyàwó àtọkọ ní bó ṣe jẹ́ nìyẹn. tó o bá ti lọ níyàwó tí ò bá ẹ mu àbò lọ lọ́kọ tí ò bá ẹ mu o ti lọ wọ aṣọ ìsídà tó ti tóbi jù ẹ lọ àbí tó ti kéré jù fún ẹ ìwọ náà ṣe wá wọrọ aṣọ báyìí ò lè lálàáfíà. ìtọ́lọ̀ ń sọ fún wa pé hunna libasun lakum wa antum libasun lahunna nìyẹn. ẹ jẹ́ kí a wá wò á ti ṣàlàyé fún wa pé kí ni àwọn nǹkan tí a gbọ́dọ̀ ṣe àmúyẹ̀ tí a bá fẹ́ fẹ́yàwó àbí a fẹ́ lọ́kọ. gbogbo ìwọ tó ń wò mí lé yálà o ti fẹ́yàwó tẹ́lẹ̀ àbí o ti fẹ́yàwó tẹ́lẹ̀ ṣùgbọ́n o wà lórí ìgbésẹ̀ wípé o fẹ́ fẹ́yàwó tó ẹlòmíì lè ti fẹ́yàwó tẹ́lẹ̀ nítorí pé kò mọ kí ló yẹ kóhun ó wò kóhun tó fẹ́yàwó àìwo nǹkan tó yẹ kó wò kó tó fẹ́yàwó yẹn iná òjò ìyàwó yẹn padà bọ́ lọ́wọ́ ẹ̀ kò mọ nǹkan tó yẹ kóhun ó wò kóhun ó tó lọ́kọ àìmọ̀ nǹkan tó yẹ kó wò kó tó lọ́kọ iná òjò kọ́kọ́ yẹn padà bọ́ lọ́wọ́ ẹ̀ tó bá wá fẹ́ fẹ́yàwó kí ni nǹkan tó yẹ kó wò. alákọ̀ọ́kọ́ tá a nídìí láti wò nǹkan tá a fẹ́ wò ní àkótán méjì ni. alákọ̀ọ́kọ́ ń bẹ ní compatibility ẹlẹ́ẹ̀kejì ní complementarity. alákọ̀ọ́kọ́ tá a wá pè ní compatibility yìí nǹkan mẹ́rin òun ló kó sínú. nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ wò pé mo fẹ́ lọ́kọ mo fẹ́ fẹ́yàwó alákọ̀ọ́kọ́ tó ṣe dandan fún wa tá a gbọ́dọ̀ mọ̀ wò tá a fi mọ̀ pé ìyàwó tí mo fẹ́ wà compatible pẹ̀lú mi àbọ́kọ tí mo ní ó wà compatible pẹ̀lú mi alákọ̀ọ́kọ́ tá a gbọ́dọ̀ mọ̀ wò ó ní kíni medical compatibility. medical compatibility yìí òun ló ní í ṣe pẹ̀lú ìlera ara ẹni pé ṣé ẹni tí mo fẹ́ fẹ́ lọ́kọ àbẹ́ni tí mo fẹ́ fẹ́ ìyàwó yìí ṣé mi àti ẹ̀ sáà bára wa mu medically. ọ̀pọ̀lọpọ̀ gbéyàwó lẹ́nìí òun ló ń túká látara pé kíni tí ọkọ bá ti fẹ́ yàwó sílé obìnrin yìí máa ṣàárẹ̀ gbogbo ìgbà ni gbogbo ìgbà hospital náà máa lọ
tó bá gba sálárì tó bá yẹ pé 60,000 ní sálárì ẹ̀ oṣooṣù ló máa ná bí 40,000 lórí pé lórí àti ìwòyàwó ẹ̀sán. Kí ló fà á? Kò mọ medical compatibility ìyàwó ẹ̀ ni. Eléyìí ó dẹ̀ tún máa ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ tó yẹ pé tí wọ́n bá tiẹ̀ tún wá manage ara wọn títí tí ìyàwó bá bímọ wá ní bó ṣe ń bímọ bẹ́ẹ̀ lọ́mọ ń kú. Bó ṣe ń bímọ bẹ́ẹ̀ lọ́mọ ń kú. Kí ló fà á? Kò mọ medical compatibility ni. Nítorí pé tá a bá fẹ́ fẹ́yàwó a gbọ́dọ̀ lọ ṣe àyẹ̀wò. A máa mọ genotype ìyàwó wa. A máa mọ genotype ọkọ tá a fẹ́ fẹ́. Má jẹ́ kí ìfẹ́ ò dí ẹ lójú. Dípò kó má béèrè kí ni genotype, kó má mọ genotype. Ẹni tó jẹ́ spouse ẹ, ẹni tó jẹ́ partner tó fẹ́ fẹ́. Wàá mọ genotype, wàá mọ blood group, wàá mọ HIV status, wàá mọ gbogbo nǹkan tó nídìí láti mọ̀ medically lára àwọn partner tó fẹ́ fẹ́. O gbọ́dọ̀ mọ medical status sí partner tó fẹ́ fẹ́. Ìyẹn ni pé gbogbo àwọn nǹkan tí mo dárúkọ o gbọ́dọ̀ consider kí ni genotype ẹ̀. A ní genotype tó jẹ́ AA, a ní AS, a ní AC, a ní SS. Gbogbo àwọn bí wọ́n ṣe yàtọ̀ yìí bẹ́ẹ̀ ló ní medical implication. Tó o bá ti mọ medical implication medical status ẹni tó fẹ́ fẹ́ it's likely pé o fẹ́ kó rẹ̀ sí wàhálà ni. Nítorí pé ẹ rí pé láyé àtijọ́ àbíkú máa ń pọ̀. Àwọn bàbá wa màmá wa wọ́n mọ medical test kankan, wọ́n ń ṣe medical kankan. Oríṣiríṣi orúkọ náà tí wọ́n máa ń fún àwọn ọmọ àbíkú yìí. Wọ́n máa pe ọmọ míì ní ajá, wọ́n máa pe ọmọ míì ní mọ̀lọ́mọ́, wọ́n máa pe ọmọ míì ní kòsọ́kọ́, wọ́n máa pe ọmọ míì ní jókòó. Gbogbo àwọn orúkọ tẹ́ ń gbọ́ yìí ìtumọ̀ ẹ̀ ní pé àwọn ọmọ yẹn bọ́n ṣe ń bí wọn náà ń kú. Wọ́n wá ti nígbà pé táwọn bá ti fi àwọn orúkọ yìí dé àwọn orúkọ ilé àwọn fi dé àwọn ọmọ yẹn mọ́lẹ̀ àwọn ọmọ yẹn tún máa kú náà ni. Kò sí nǹkan kan tó fà á o, àìmọ̀ medical implication ni. Before kó tó sọ pé o fẹ́ fẹ́ èèyàn kan try kó mọ medical status ẹni yẹn yálà ọkùnrin ni àbí obìnrin. Eléyìí ó jẹ́ alákọ̀ọ́kọ́ ń bẹ̀. Ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tá a ní láti consider tó bá fẹ́ fẹ́yàwó àbò fẹ́ lọ́kọ o gbọ́dọ̀ mọ̀ pé spiritual compatibility ṣé ẹ bára yín mu spiritually. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa wò pé òun kàn fẹ́yàwó òun ti check medical compatibility àwọn wà okay ó dẹ̀ máa go on kò dẹ̀ wo spiritual compatibility. Ànábì wa Muhammad sallam ó ti ṣàlàyé fún wa wípé wọ́n máa ń fẹ́yàwó nítorí nǹkan mẹ́rin túnká olùmọ́ra alẹ́ àríbáìn líjàmọ̀líhá wálé hasabiha wálé mọ̀líhá wálé dìníhà. Ṣùgbọ́n Ànábì sọ pé fásitì bìzá ti dìní wàhálà tẹ́lifá ti yàdáka. Ìyẹn ni wípé spiritual Ànábì náà dẹ̀ sọ́nà àdìsí mi wípé ká máa ṣe istikhara. Ànábì ní máa khaba man istakhara wala nadima man istashara wala ala man iktasada. Ànábì sọ fún wa bẹ́ẹ̀ pé gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣe istikhara kó tó gbégbésẹ̀ kan ó tọ̀ ò ní pòfo. O gbọ́dọ̀ mọ spiritual compatibility ẹni tó fẹ́ fẹ́. Àwọn onímọ̀ ètò ìsáp wọ́n gbé kalẹ̀ wọ́n ní ẹ́límẹ́ǹtì mẹ́rin lọ́lọ́run lò láti fi dá ọmọ èdè èèyàn. Wọ́n ní àwọn kan wà tó jẹ́ pé ẹ́límẹ́ǹtì tọ́lọ́run lò láti fi dá wọn náà rí ni wọ́n iná ni. Àwọn míì wà tó jẹ́ pé ẹ́límẹ́ǹtì tọ́lọ́run fi dá wọn mọ́ yí ni wọ́n omi ni. Àwọn míì wà tó jẹ́ pé ẹ́límẹ́ǹtì tọ́lọ́run fi dá wọn tùrábì ni wọ́n iyẹ̀pẹ̀ ni. Àwọn míì wà tó jẹ́ pé ẹ́límẹ́ǹtì tọ́lọ́run fi dá wọn àwáyí ni wọ́n atẹ́gùn ni. Mẹ́rẹ̀ẹ̀rin yìí náà ló ní implication ti tiẹ̀. Ìwọ tó bá yẹ pé omi lọ́lọ́run fi dá ẹ́límẹ́ǹtì tọ́lọ́run fi dá wọ lọ́dọ̀ àwọn oní ìsáàb wọ́n nígbàgbọ́ wípé tó bá lọ fẹ́ ẹni tí Ọlọ́run fi iná dá you are in problem. Gbogbo ẹni tó bá yẹ pé omi lọ́lọ́run fi dá ẹ tó bá lọ fẹ́ ẹni tó yẹ pé iná lọ́lọ́run fi dá you are in trouble because omi máa ń pa iná ni. The same thing ló yẹ pé ẹni tó bá yẹ pé atẹ́gùn òun lọ́lọ́run fi dá wọ tó wá lọ fẹ́ ẹni tó yẹ pé omi lọ́lọ́run fi dá you are also in trouble torí pé atẹ́gùn máa ń dààmú omi ni wọ́n wà compatible. Ṣùgbọ́n ẹni tí Ọlọ́run bá fomi dá tó bá fẹ́ ẹni tí Ọlọ́run fi iyẹ̀pẹ̀ dá tí omi bá ti ń wọnú iyẹ̀pẹ̀ gbogbo tó bá gbìn síbẹ̀ ó máa máa jáde dáadáa ni. Ẹni tí Ọlọ́run bá fi atẹ́gùn dá tó bá fẹ́ ẹni tí Ọlọ́run fi iná dá wọ́n wà compatible tí atẹ́gùn bá ti ń fẹ́ iná máa máa jó ni. Gẹ́gẹ́ bí àwọn onímọ̀ ìsáàb báwọn ṣe gbé kalẹ̀ nìyẹn. That is spiritual compatibility. Àwọn èèyàn á tún máa wò yẹn náà. Mi sọ fún ẹ pé kó lọ wò mo sọ fún ẹ pé àwọn èèyàn á tún máa wò yẹn náà. Torí àdìsí Ànábì wa Muhammad sallam tó sọ fún wa ń pa àwọn nǹkan tí wọ́n máa ń wò láti fi fẹ́ ìyàwó
ànábì ò sọ pé ẹ wo nǹkan mẹ́rin báyìí láti fi fẹ́yàwó. Ànábì ní àwọn nǹkan tí wọ́n máa ń wò, ṣùgbọ́n ànábì wá mú recommendation tiẹ̀ wáyé pé ẹni tó bá lẹ́sìn ni kò ṣe kí ni kò wò. That is spiritual compatibility. Lẹ́yìn tá a bá kó spiritual compatibility ẹlẹ́ẹ̀kejì ni ẹlẹ́ẹ̀kẹta òun ni educational compatibility. Tó bá fẹ́ fẹ́yàwó àsìkò tá a wà yìí àsìkò tí ìmọ̀ ń dàgbà sókè ni. Gbogbo ẹni tó bá fẹ́ fẹ́yàwó gbìyànjú kó jẹ́ pé ẹni tó fẹ́ ẹ súnmọ́ra yín ní ìpele ẹ̀kọ́. Ẹni tó bá yẹ pé OND ló ní tó bá fẹ́ lọ́kùnrin tó fẹ́yàwó tó ní SSCE wọ́n sì wà compatible, level ẹyọ kan náà ló wà láàrin wọn. Ìwọ tó yẹ pé HND ló ní tó bá fẹ́yàwó tó ní OND ẹ sì wà compatible, level kan náà ló wà láàrin yín. Ìwọ tó yẹ pé BSc first degree ló ní àbí BAED whatever degree ló ní ó fẹ́ ẹni tó yẹ pé náà ní OND àbí HND ẹ sì wà compatible. Ṣùgbọ́n wọ́n tó ní PhD ó wá lọ fẹ́ ọmọ secondary school ẹ wà compatible o, nítorí pé ìrònú yín ò ní papọ̀, ilé ò ní wà in peace. Bí wọ́n bá ṣe ń ronú ẹni tó ti ní PhD ẹ wo level tí ìròrí ẹ̀ ti máa develop dé. Ó wá lọ fẹ́ ọmọ secondary school tó bá ti ń sọ pé ìwọ fẹ́ gbọ́ news ní AIT òun mọ̀ ní kókó ní ìwé ìròyìn lòun fẹ́ gbọ́. The same time náà dẹ̀ ń ṣe méjèèjì ṣé wàhálà òde. Bí wọ́n bá ṣe ń tún sí English station lòun máa tún sí Yorùbá station the same time. Tó bá tún wá ń sọ̀rọ̀ wàá máa ti sọ̀rọ̀ pẹ̀lú pé bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ó ti yẹ kó yé partner mi kò dẹ̀ yé rárá. Ìwọ ló fọwọ́ fà o. Tó bá wá fẹ́ partner tó jẹ́ pé level ẹ̀kọ́ ẹ̀ ló sí ẹ bẹ́ẹ̀ ṣe fẹ́ra yẹn wá ti tètè máa encourage ẹ láti develop educationally, otherwise problem máa padà wá tó bá yá náà ni. Ìyẹn ló máa ń fà tó fi jẹ́ pé lómi tó bá di ó bá rẹ̀ nípò commissioner àbóbá rẹ̀ nípò governor àbóbá rẹ̀ nípò ọba àbóbá rẹ̀ nípò aláṣẹ pé ó nídìí ìyàwó tí ó represent ẹ̀. Ìyàwó ẹ̀dẹ̀ rí kò tí ẹ lè sọ òyìnbó gbọ́n sọ kò gbọ́ gbọ́n kọ́ kò lè ká gbọ́n kọ́ lè kò lè ká. Wọ́n o gbọ́dọ̀ wò àsìkò tá a wà yìí gbogbo àwọn compatibilities yẹn la gbọ́dọ̀ wò lára ẹni tá a fẹ́ fẹ́. Educational compatibility nìyẹn. Eléyìí tí ó tẹ̀lé ó ní religious compatibility. Ó tí ẹ gbọ́dọ̀ compromise ẹ̀. Ó gbọ́dọ̀ compromise religion. Lórí religion compatibility tá à ń sọ yìí tó bá fẹ́ fẹ́yàwó ẹlẹ́sìn ẹni kò fẹ́ ó gbọ́dọ̀ compromise ẹ̀. Because Ànábì wa Muhammad sallam nígbà tó ń sọ àwọn in tí wọ́n ń wò láti fi fẹ́bìnrin ó ní fasfar bizati dini wàhálà àtẹ́rìbá ti yàdá àkà ẹni tó bá lẹ́sìn ni kò fẹ́ tó bá ti fẹ́ tó lẹ́sìn you are in trouble. Then socially tá a bá wo àwùjọ wa lénìí tó bá ti lọ fẹ́ ń tẹ́sìn ò bẹ́ẹ̀ mu wàhálà ni. Ìjọ tí dádì bóyá ẹlẹ́sìn Islam ni dádì ẹlẹ́sìn Christianity òun ni mọ́mì dádì ra mọ́tò dé bí àwọn ọmọ kan ṣe ń ṣe alhamdulillah lọ́wọ́ kan lórúkọ Jésù ilé ti divide already. Tó bá jẹ́ lórúkọ Jésù ni gbogbo ilé ó bá pè kán pé lórúkọ Jésù kí wọ́n fi dunnú tí nǹkan dùnnú wọn bá dé. Tó bá jẹ́ alhamdulillah ni gbogbo ìdílé ó bá pè kán pa alhamdulillah. Even àwọn onímọ̀ psychology wọ́n gbé kalẹ̀ wípé tá a bá fẹ́ fẹ́yàwó àbí a fẹ́ lọ́kọ ẹ̀sìn wa ẹlẹ́sìn wa ni kódà wọ́n sọ débi pé religious denomination rẹ̀ ni kò fẹ́ kọ́nà kó ṣe nírọ̀rùn fún wa. Eléyìí òun ni àwọn nǹkan tí a máa ń wò kó tó di wípé a fẹ́yàwó àbá lọ́kọ. Ìyẹn ni alákọ̀ọ́kọ́ ń bẹ tí mo pè ní compatibility. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ òun ni complementarity. Complementarity yìí ni wípé kéèyàn fẹ́yàwó nítorí wípé ibi tí mo kù sí ìyàwó ìyá bá mi díbẹ̀. Kéèyàn lọ́kọ nítorí pé ibi tí mo kù sí ọkọ ìyá bá mi díbẹ̀. Àwọn ibi téèyàn máa ń kù sí oríṣiríṣi náà ni. Ẹlòmíì physical ni ní wíwó èèyàn lọ́ọ̀kan báyìí. Ẹlòmíì ó ga lọ́kùnrin. Tó bá fẹ́ fẹ́yàwó irú yẹn ó lè fẹ́ ẹni tó kúrú. Ẹlòmíì ó kúrú lọ́kùnrin. Tó bá fẹ́ fẹ́yàwó ó lè fẹ́ ẹni tó ga. Torí tó bá kúrú tó tún fẹ́ ẹni tó kúrú gbogbo ọmọ tẹ́mọ̀ bí àràrá ni wọ́n. Ọmọ yóò kàn mọ́ rí kúrékùré ni. Lẹ́yìn tó yẹ pé ó lè má dùn mọ́wọ́ náà nù. Bẹ́ẹ̀ tó bá fẹ́ ẹni tó lè compliment ẹ ní gíga physical nìyẹn complementarity nìyẹn ní gíga ó máa compliment ẹ. Ẹlòmíì ní pé kéèyàn ó máa sọ̀rọ̀ ẹlòmíì wà outspoken ó lè sọ̀rọ̀ dáadáa orator ni ó lè sọ̀rọ̀ dáadáa. Irú ẹni yẹn tó bá fẹ́ fẹ́yàwó
ẹni tí ò lè sọ̀rọ̀ dáadáa ó lè try kóhun gbìyànjú kó fẹ́ni tó lè sọ̀rọ̀ dáadáa. Tọ́rọ̀ bá ṣẹlẹ̀ nínú mọ̀lẹ́bí àbí nínú ẹgbẹ́ àbí nínú kinní tó bá jẹ́ pé ìyàwó ló máa gbé kalẹ̀ ọ̀rọ̀ tó lè sọ̀rọ̀ dáadáa, ọkọ kò ní láti darẹ̀ láàmú ó mọ̀ kọ́ lòun fún ọ lẹ́bùn yẹn. Ẹ jẹ́ kálàjẹ́ òde, alájà dákun bá mi yọjú sí àwọn ẹni yìí, nǹkan bàbá náà fẹ́, wọ́n á jọ sọ̀rọ̀ yẹn, wọ́n á gbé kalẹ̀ ayéra wọn dáadáa. So lórí complementarity a gbọ́dọ̀ rí wípé à ń compliment ara wa. Ẹni tó fẹ́ ẹlòmíì a máa tètè bínú, kọ́rọ̀ tó ṣẹlẹ̀ báyìí ó ti dá gbogbo ẹrú, òun ó dá gbogbo ẹrú ni. Irú ẹni yẹn kò gbọ́dọ̀ lọ fẹ́ obìnrin tó tún tètè ń bínú. From frying pan to fire ni wàhálà ni ó máa ṣẹlẹ̀ lójoojúmọ́ nínú ilé. Ó gbọ́dọ̀ lọ fẹ́ ẹni tó yẹ pé òun ní sùúrù dáadáa. Tó bá àbórí ẹ̀ burú ni máa gbé ojú ẹ̀ máa ń òun ó dákẹ́. Ṣùgbọ́n tí ọkọ bá ní àbí nǹkan ṣe ẹni àbí tí àwọn náà bá àbójá wẹrẹ ní èmi náà inú ilé yìí ò ní rọ̀. Ó túmọ̀ sí wípé tó bá máa fẹ́ yàwó o gbọ́dọ̀ fẹ́ ẹni tó máa compliment ẹ̀. Náà eléyìí ni àwọn nǹkan tá a nílò láti wò láti fi compliment ara wa. Nǹkan tí mo tún wá fẹ́ ká wòye sí ni pé ọ̀pọ̀lọpọ̀ tí ó ti tó níyàwó àti tó ti tó lọ́kọ, ní tó wá yẹ kí wọ́n lọ́kọ lásìkò wọn ní lọ́kọ lásìkò, wọ́n máa postpone ẹ̀, wọ́n máa ní ẹ jẹ́ ká sún síwájú. Ẹ mọ̀ pé lockdown wà, ẹ mọ̀ pé coronavirus wà ń ta, a gbọ́dọ̀ dámọ̀ràn pé a fẹ́ ṣèyàwó ń sìn, táwọn sọ fún ẹ pé ò gbọ́dọ̀ dámọ̀ràn pé o fẹ́ ṣèyàwó ń sìn. Ìṣèyàwó nínú Islam ọ̀pọ̀lọpọ̀ ló understand the concept of akidu nikai and walimatu nikai. Akidu nikai ó ní ká fulfill àwọn obligation marriage. Walimatu nikai ó ní ká involve ceremony, ká lọ gba stadium, ká lọ gba hall, ìyẹn ni walimatu nikai. Kò ń ṣe dandan ni ká ṣe walimatu nikai tá a bá ti lágbára, a lè postpone walimatu nikai but a gbọ́dọ̀ postpone akidu nikai. Ànábì wa Muhammad sallam ó ní mọ́nìsítàtọ́ àmínkùn lè bá ata falyatazawwaj. Ẹnikẹ́ni tó bá ti ní kápá bó ti fẹ́ bọ́ family tó ti mature, gbogbo àwọn type of maturity tó bá ti ní, falyatazawwaj lọ fẹ́yàwó. Má postpone marriage nítorí coronavirus, má postpone marriage nítorí lockdown. In tí kò try kó ṣe ni wípé àwọn nǹkan tó jẹ́ orígun marriage, conditions of marriage ni kò try láti fulfill. Tá bá wo gbogbo condition of marriage kò sí ní tó involve owó ń bẹ̀. Nǹkan mẹ́rin ni ìjábù alikobul, offer and acceptance. Ẹlẹ́ẹ̀kejì ó ní wàlíyù, guidance tó máa sọ pé mo fọmọ mi lọ́kọ. Ẹlẹ́ẹ̀kejì nìyẹn. Ẹlẹ́ẹ̀kẹta ó ní shahada, carry witness. So ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni alimaharu, sọdáàkì, nupita gift, owó ẹ̀bùn. Àwọn míì máa ń pè lówó orí, kò ń sówó orí. Owó ẹ̀bùn tá a máa ní láti fún ọmọbìnrin tá a fẹ́ fẹ́ ó parí. Owó orí márùn yìí dẹ̀rẹ̀ kò ń ṣe nǹkan tó ní òdiwọ̀n. Al-Qur'an ní wàtú nìsá sọ̀dùkọ́tù húnná ní ìlàtàn. Ẹ fún àwọn obìnrin ní sàdáàkì wọn kó máa jẹ́ ẹ̀bùn fún wọn. Kò ń ṣe pé ó ní specific amount. Tíwà àti ọmọ tó fẹ́ fẹ́ lóbìnrin tẹ́ bá jọ agree pé iye nǹkan báyìí ni, kódà ó lè má jẹ́ owó, ó lè jẹ́ material things, ó lè jẹ́ Quran, ó lè jẹ́ anything. Tó bá ti fún o ní láti postpone marriage nítorí COVID-19 o ní láti postpone marriage nítorí shutdown àbí lockdown náà pé o má postpone marriage o, torí pé Al-Qur'an ti sọ fún wa yí pé ìyẹ̀kùnú fúkọ̀rá yuginihimullahu min fadlihi. Gbogbo owó tó bá fẹ́ fẹ́yàwó tó fẹ́ lọ́kọ o ní láti bẹ̀rù pé kí n máa fi bọ́yàwó, kí báwo mo ti fẹ́ cope with marriage. O gbọ́dọ̀ níṣẹ́ lọ́wọ́ o. Má sọ pé o gbọ́ lecture kan tó sọ pé o ní láti ronú tó fi bọ́yàwó. O gbọ́dọ̀ níṣẹ́ lọ́wọ́ tó fi bọ́yàwó. Tó bá ti níṣẹ́ lọ́wọ́ tó fẹ́ fi bọ́yàwó, má bẹ̀rù òṣì, torí pé Ọlọ́run ní yẹ̀kúnú fùkọ̀rá and yuginihimullahu min fadlihi. Tó máa dé lóṣì Ọlọ́run máa bless wọn. So eléyìí ó ní ìmọ̀ràn mi fún gbogbo àwa tá à ń tí ń wò pé a fẹ́ ṣe ìgbéyàwó, ṣùgbọ́n ìgbà tán ti wá ní lockdown wà ní country nsìn, ìgbà tán ti wá ní pé kò sí movement nsìn, ìgbà tán ti wá ní pé àti mọ ìgbà tá tó máa bẹ̀rẹ̀ iṣẹ́. Gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe ẹ jẹ́ ká fi sí ọwọ́ Ọlọ́run. Ọlọ́run kó ṣe eléyìí nírọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa. Gbogbo ìgbéyàwó tó wà tí wọ́n ti ṣe, Ọlọ́run kó bá fi àlùbáríkà sí. Gbogbo ohun tí máa ń dàgbéyàwó rú, Ọlọ́run kó má jẹ́ ó dàgbéyàwó ẹnì kọ̀ọ̀kan wa rú. Gbogbo ẹni tó dẹ̀sẹ̀ fẹ́ máa gbé ẹsẹ̀ láti wọnú ètò ìgbéyàwó
àwọn nǹkan tó ní láti gbé yẹ̀wò kó tó wọnú ẹ̀ òun láti ṣe lálàyé àti múlò rẹ̀ kọ́lọ́n kó ṣe rọrùn fún wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. oṣù Ramadan oṣù kan ni tó jẹ́ sí pé hudan linnas ìtafẹ́ lónìí ni ìmọ̀nà ní fáwọn ènìyàn